dákun gbà tẹ wàá múra kankan àtọkọ àti ìyàwó láti tètè tèmi lẹ bá wí tó bá jẹ́ ìgan mò ń bá wí gẹ́gẹ́ lẹ́fẹ́ sí tẹ́ sórí bí kẹ̀ǹjà gọ́m ẹ fẹ́ sórí ibú. ẹlú àǹtí mi ṣé ẹ rí páyé yín ti bàjẹ́ ibi ẹsẹ̀ tó wá bá dé tó wá dá ẹ dákun tẹ́ ẹ bá ṣe wàá rí èèyàn kankan gbà yín láwìn mọ́ ṣé bí irú tòròmọ́gbè tó yẹ pé ọmọ kékeré àdúgbò yìí ṣé bí ẹkẹ́ mọ̀ tẹ̀lé káàkiri ó tó ṣe wàá ní làákà yín gbòdì gba $25 tó ti lọ́ra ladies bike kan ẹgbẹ́ ìyá aláya ẹni gbé káàkiri ẹ̀yin náà wàá ní làákà yìí mọ́ ẹ wá sì níbi báfù ẹ̀gẹ́ ẹ tó rò pọ́nmọ́dún yìí ó yà láàrin mi àtẹ̀gẹ́ tó yẹ kó wọ̀ gan ní làákà yìí tó bá sì fẹ́ bá rú àǹtí eléyìí tó bá fẹ́ bá jónú club bó ni ó sì rí yóò dàgbà tí ẹ bá so fíríjì sí kele ẹ̀yin bò èyí sẹ́yìn yóò tẹ̀ ká lólo èyí mọ̀ mẹ́kì kọ́ tèyìn ni ẹ dákun gbà tẹ wàá múra kankan àtọkọ àti ìyàwó láti tètè tèmi lẹ bá wí tó bá jẹ́ ìgan mò ń bá wí gẹ́gẹ́ lẹ́fẹ́ sí tẹ́ sórí bí kẹ̀ǹjà gọ́m ẹ fẹ́ sórí ibú. ṣé èmi kọ́ tèmi nì ewu gẹ̀rẹ̀ ẹ̀yin kò ní bá ní kéne ṣé ẹ̀yà wèrè ẹ wá ẹ má súnmọ́ mi o tẹ bá ṣe mo dáná báàgì lọ fẹ́ ọ̀rẹ́ yẹn fẹ́ o olórí burúkú wèrè mú wèrè lórí bàbá mo fún ọmọ níjà lẹ wèrè kó bàtà wèrè bàtà yàrá bàtà pálí ọmọ lẹ.